ibùdó ológun míì sílẹ̀ ní Òmù-àrán ní ìpínlẹ̀ Kwara láti kojú ìjínigbé àti ìkọlù àwọn agbébọn. Ààrẹ Nàìjíríà Bọ́lá Tinubu ti buwọ́lu ìdásílẹ̀ ibùdó àwọn ológun míì sí ìpínlẹ̀ Kwara lójúnà àti mú ètò ààbò gbópọn sí i, kojú ìgbésùmọ̀mí, ìjínigbé àtàwọn ìwà ipá míì tó ń wáyé ní ìpínlẹ̀ náà. Àtẹ̀jáde kan tí gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak tó mọ̀ fi sí ojú òpó X rẹ̀ ní ọjọ́ Ṣẹ́gun Tuesday tí ń ṣe ọjọ́ 21 oṣù keje mà sọ wípé ìlú Òmù-àrán ó ní ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn ní ibùdó ọmọ ogun náà ń ló máa wà. Gómìnà Abdulrazak sọ wípé òun gbàgbọ́ pé ibùdó ọmọ ogun náà ó máa mú àlékún bá iye àwọn ológun tó wà ní ìpínlẹ̀ Kwara tó sì máa ní ipa rere láti fi òpin sí ìjínigbé àti ìkọlù àwọn agbébọn tó máa ń wáyé ní agbègbè náà. Gómìnà náà tún júwe ìbuwọ́lù ìdásílẹ̀ ibùdó àwọn ológun náà bí ìfarajìn ìjọba àpapọ̀ láti kojú àwọn ìpèníjà ààbò tó ń bá ìpínlẹ̀ náà fínra. Nígbà tó ń dúpẹ́ lọ́wọ́ Ààrẹ Bọ́lá Tinubu fún bíbuwọ́lù ibùdó àwọn ọmọ ogun náà, Abdulrazak ní ó máa mú ìgbòòrò bá ètò ààbò tó sì máa gbógun ti ìgbésùmọ̀mí àti ìjínigbé ní agbègbè náà. Ó tún gbóríyìn fún ọ̀gá àgbà iléeṣẹ́ ológun Ọ̀gágun Wahidi Shaibu àti olùbádámọ̀ràn ààbò fún Ààrẹ Tinubu fún bí ó ṣe tètè ṣe àmúṣẹ ìbéèrè àwọn láti pèsè ibùdó ológun náà lójúnà àti kojú ìwà ọ̀daràn. Ó wáá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ẹ̀ṣọ́ ààbò wọ́n sì ń tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ tí wọ́n ń ṣe láti gba ìtúsílẹ̀ àwọn èèyàn tó wà ní àhámọ́ àwọn ajínigbé àti láti lé gbogbo àwọn ọ̀daràn tó wà nínú igbó Kwara jìnnà. Ìbuwọ́lù ibùdó àwọn ológun yìí ìmọ̀ ló máa ń jẹ́ ìdásílẹ̀ bí ìpèníjà ṣe ń peléke sí i ní àwọn ẹkùn gúúsù Kwara níbi tí ọ̀pọ̀ èèyàn tí wọ́n ti ń sá kúrò ní ilé láti sá àsálà fún ẹ̀mí wọn. Lára àwọn ìlú tó ti dahoro ńlá ti rí bàbá ńlá Ọ̀wá Onírè níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn níbi tí ìkọlù àwọn agbébọn tó ti ń wáyé lemọ́lemọ́. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kànnì Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tí à ń wò wá o, òní lọ́jọ́ àánú, káàánú fọ̀ nínú ayé mi àti yín, àmín. Ẹ̀yà Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjíire.